Koikimedia ẹ̀rí kò síbi tó wà ní London bó fẹ́ wọ bus bó fẹ́ drive bó fẹ́ wọ train wà á débi tó ń lọ bọ́ọ̀ tó mátà ni pé ẹ̀rí gbogbo àwọn tẹ̀ ń rí olúkálùkù ti ń lọ síbi iṣẹ́ olúkálùkù ti ń lọ struggle bó ṣe jẹ́ kó rí ní ilẹ̀ káàárọ̀ òjìrè nìyẹn ṣẹ́rí àwọn tó fẹ́ mú bus ń lọ sẹ́nu iṣẹ́ bus 95 ń lọ sí White City òun ni eléyìí so gbogbo eléyìí náà ni èmi náà fi lọ connect bus tí mo fẹ́ wọ̀ so mo ti change mind mi ó ti pẹ́ díẹ̀ tí mo ti enjoy London bus tàbá wá ń sọ fáwọn èèyàn pé a fẹ́ country àwọn èèyàn máa ní the map mi ti sọ fún mi pé mo gbọ́dọ̀ turn right in 150 feet lórí London náà sórí gbogbo jákujàku tó ti jẹ àwọn ọmọ àdúgbò yìí so lórí bus kan tó nìyẹn tó lọ sí Uxbridge 427 kò síbi tó wà ní United Kingdom tí ò ní rí bus because 24/7 ni economy wọn fi ń ṣiṣẹ́ bó ṣe jẹ́ kí economy ilẹ̀ Yorùbá náà máa ṣiṣẹ́ nìyẹn ní 24/7 so that activities iṣẹ́ á wà but nígbà tí a bá sọ ẹni ká dákẹ́ ẹnẹ́nu wọn rùn àbí bẹ́ẹ̀ kọ́ no problem tó bá yá gbogbo ala máa jẹ breakfast lágbára Ọlọ́run